àjọ bí ewé nìkan kọ́ ní í ṣèbà fọlọ́run ọba, èmi náà mo fìbà fún Olódùmarè adẹ́dá aṣẹ̀dá ọba tó tẹ́ sánmọ̀ bí ẹni tẹ́ni káàkiri ayé. Níbi gbogbo bí tí àyìn olùgbọ́ mi àti olùwò mi bá ti ń wò mí, mo kí yín o. Ìbà ńlá ó fòdéjú, nítorí náà mojúbà ọmọdé, mojúbà àgbà, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà gbogbo adarí horun tí ń bẹ lóde ayé, mojúbà aṣẹ̀dá tó dá gbogbo wa sókè èèpẹ̀. Ẹ ǹlẹ́ o, a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa lọ́sẹ̀ yìí nù. Adé kólóko kó lè ráyè róko, adé kọ́lọ́nà kó lè ráyè yẹ̀nà, adé o kí gbogbo nǹkan lè rọ̀ṣọ̀mù kó lè rí bá a ti fẹ́ kó rí. Àsìkò yìí àkó inú àsìkò òjò tí a wà yìí, gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lẹ́sìn ìsìlámù a kí yín o. Ẹ kú ọdún ayọ̀ náà la máa ṣe. Níbo náà la ti ń kí yín? Iléeṣẹ́ wa yìí náà ni ìṣẹ̀dálẹ̀ àbínibí tiwa, níbẹ̀ la ti ń kí yín o. Nítorí wípé yẹnẹyẹnẹ kẹ́ni ó ṣe mí. Gbogbo ẹ̀yin tẹ̀ ń láìkì gbogbo ń tà ń mú wá àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan tẹ́ ẹ sì ń ṣíà rẹ̀, a yìn yín o, a kí yín. Ẹ kú fọmọnìyàn ṣe, kò ní sú yín o, kò ní rẹ̀ yín. Lórí ètò akọni ilẹ̀ Yorùbá iná la tún balẹ̀ bàgẹ̀ sí gẹ́gẹ́ bí ìṣe wa, a sì ti dé náà nu káyà máa mú ètò náà ká máa mú wá. Ẹni tá a tún pẹ̀kẹ́ lu ìtàn rẹ̀ lónìí, ẹ rọ̀gbọ́n kọ́ lára wọn, ẹ máa bá mi ká lọ. Ìjímèrè ò bá sọ́gigùn kó wọ́n bá gungi aládìí o, nítorí wípé èèrà kò fẹ́ pòpòrò dénú, orí ẹni nísìnyí yọ ni. Ìwọ èèyàn tó ń gbọ́ mi lónìí, ò bá bánú sọ o, kó o mọ̀ bẹ́ẹ̀ èèyàn sọ. Kí ìjímèrè rẹ kó sọ́gigùn o. Ìwọ tí bàtà rẹ bá ń ró pọnlápọnlá, bàtà náà fẹ́ yanu o, kó yá sọ́gigùn. Ẹni tá a fẹ́ pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ rẹ̀ lónìí, ó ní Àlí Ìwò. Àlí Ìwò, bóyá ẹ ti ń gbórúkọ àdúgbò kan tí ń jà Àlí Ìwò nìbàdàn. Àlí Ìwò tí ń bẹ nìbàdàn, tẹ́ ẹ bá ń bọ̀ látọ̀nà Bẹ̀rẹ̀, ṣé ẹ mọ̀ pé dòjé bẹ́ẹ̀ bá ti ń kú olóje, wọ́n ń dárúkọ àwọn agbègbè tó ṣe pàtàkì tẹ́ ẹ lè mọ̀. Kẹ́ ẹ tó dé bus stop tí wọ́n ń pè ń sìn Ìdí Ògùngùn, ẹ ti kan agboolé kan, wọ́n kọ́ mọ́ṣáláṣí ńlá kan síbẹ̀, níbẹ̀ ni wọ́n ń pè ní Àlí Ìwò. Ìyànà kan tiẹ̀ ń bẹ ńbẹ̀ tó ṣe pé tẹ́ ẹ bá yà lápá àlàáfíà nígbà tẹ́ ẹ bá ń bọ̀ látòjé, ẹ lọ fi já iléeṣẹ́ rédíò àti iléeṣẹ́ tẹlifíṣàn àpapọ̀ NTA. Àgbogbo ìkóríta ni wọ́n ń pè ní Àlí Ìwò. Ta wá ní Àlí Ìwò? Bó ló ṣe dé Ìbàdàn? Níbo nílùú rẹ̀? Àlí Òkúnnúadé, Àlí Òkúnmádé, Àlí báwọn èèyàn ṣe máa ń pè nù o. Mo ti rẹ́ni tó sọ pé Òkúnnúadé, ẹ̀rín pa mí gbà mo gbọ́. Mo ní kì í mọ̀ ṣe Òkúnnúadé, Òkúnnúmádé ni wọ́n ń pe Àlí. Ìlú wo ló ti wá? Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ti fi hàn, Àlí àti Ìwò ló ti wá. Ìdí náà tí wọ́n fi ń pè ní Àlí Ìwò. Kì í ṣe Àlí Ìwò, kì í ṣe Àlíwá wò, Àlí ìlú Ìwò inú di Àlí Ìwò. Ọmọ Ìwò ni, kódà jagunjagun ni, ó sì lágbára púpọ̀. Nígbà tí Àlí wà ní Ìwò, ó ní balógun fún Olúwo Muhammadu ni mò ń sọ, Lámúyẹ ńlọ wà nípò nígbà náà.
òní balógun rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n ẹ dákun ẹ má bínú, mo ní nílùú Ògbómọ̀ṣọ́, ní tí mo fẹ́ sọ ni pé ìlú Ògbómọ̀ṣọ́ ẹni bàbá Àlí ló ti wá, ọmọ Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun ni. Ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ láàrin Àlí tó jẹ́ balógun Olúwo àti Olúwo tí ń ṣe ọba Ìwó. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà ni pé gbódúnrúsọ kan ṣẹlẹ̀ láàrin wọn. Ọ̀tẹ̀ bẹ́ sílẹ̀ láàrin Olúwo Lámúyẹ yìí àti Àlí. Ọ̀tẹ̀ yìí lágbára púpọ̀ débi pé Olúwo ní láti sọ fún Àlí pé ó ń dóoru mú òun, nítorí pé Àlí jẹ́ ẹni tó ní agbára tó sì ní ọmọ ogun púpọ̀. Kódà lára àwọn ogun tó ti jà nígbà tí wọ́n ja ogun Kútújẹ̀, tí Ìbàdàn ja ogun Kútújẹ̀, Àlí yìí ó wà lára àwọn tó kó ọmọ ogun Ìwòsòdì láti ran Ìbàdàn lọ́wọ́. Olúwo wá wò wípé wàhálà ọkùnrin yìí ó ti pọ̀ jù, ló bá ní kí ó wá lọ sílùú Ìbàdàn kó lọ ran àwọn ọmọ ogun Ìbàdàn lọ́wọ́. Àlí fọkàn tán Olúwo pé ibi tó bá fi wo ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ìní ń darí ìgbẹ́ sí, ibi ó bá sì wó lówó ẹni ìní ran ni lọ. Ìdí nìyí tí mo fi sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé bánú sọ mọ́ béèyàn sọ. Olúwo rán ń ṣẹ́ o, ọ̀ràn wá sílùú Ìbàdàn. Ó ní wá ìṣó ń bàdàn lọ darapọ̀ máwọn ogun Ìbàdàn, kó lọ darapọ̀ mọ́ ogun Ìbíkúnlé. Ojú ẹsẹ̀ tó ti gbéra láti máa lọ sílùú Ìbàdàn Olúwo ti pe Ìbíkúnlé balógun. Ìbíkúnlé dákun jọ̀ọ́, mo fọlódùmarè bẹ̀ ọ́ o, bá ń dá Àlí dúró nìbàdàn kó má ráyè wá sílùú Ìwó mọ́, nítorí pọ́ńdóoru mú mi, ìyọnu rẹ̀ pọ̀, kódà ó ti fẹ́ yẹ àpèrè mọ́ mi ń dì í. Balógun Ìbíkúnlé òbèṣùbẹ̀gbà, ṣé ẹ mọ̀ pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ńlẹ̀gbẹ́ ẹlẹ́gbà? Ní kété tí Àlí tọ́wọ̀lú Ìbàdàn, Ìbíkúnlé tulẹ̀ fún níbi tí ò jìnnà púpọ̀ sí ọ̀dọ̀ rẹ̀. Ìrìn ìṣẹ́jú mélòó lásì rìn láti Ayẹyẹ débi tá a pè ní Àlí Ìwó lónìí, gẹ́gẹ́ bí mo ṣe júwe fún wa. Ó tulẹ̀ fún o, wọ́n jọ ń jagun ni, wọ́n jọ ń lọ sójú ogun ni, wọ́n jọ ń ṣe wọléwọ̀de ni. Ìbíkúnlé ò rí gẹ́gẹ́ bí èèyàn burúkú, Ìbíkúnlé ò rí gẹ́gẹ́ bí ẹni tó dìtẹ̀. Ìbíkúnlé ń lò ó gẹ́gẹ́ bí ọmọ ogun. Ó jà fún ìlú Ìbàdàn ní gbogbo ọ̀nà tó náà ti lè jà. Ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ogun fún Ìbàdàn. Ìbíkúnlé rí lò, ó sì wúlò fún Ìbíkúnlé púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ keje oṣù kẹrin ọdún 1875, Àlí tó wá láti ìlú Ìwó, tí gbogbo èèyàn ń pè ní, àbí tí orúkọ rẹ̀ ń jẹ́ Òkùnnùmádé, tí gbogbo èèyàn wá ń dàpè ní Àlí Ìwó, ó tẹrígba sọ o lẹ́yìn ogun tí Ìbàdàn jà. Bí ó ṣe kúrò láyé nìyí, tó jáde kúrò láyé. Ohun tí a rí kọ́ lẹ́kọ̀ọ́ ni pé ọ̀tẹ̀ ló gbé Àlí Ìwó délùú Ìbàdàn. Ọ̀tẹ̀ ló so Àlí Ìwó àti balógun Ìbíkúnlé papọ̀. Ọ̀tẹ̀ ló sọ Àlí Ìwó dàrá Ìbàdàn. Ọ̀tẹ̀ ló fún Àlí Ìwó ní orúkọ tí ò lè parẹ́ mọ́ láéláé. Ìwọ ọ̀rẹ́ mi, bí wọ́n bá ń dìtẹ̀ mọ́ ọ, ìwọ ṣáà máa ṣe rere. Bí wọ́n bá ń sọ bí nípa tiẹ̀, ìwọ ṣáà máa hùwà re. Ọmọ agbórí ọ̀tẹ̀ joyè ilẹ̀ ni tí bá ń ṣe rere. Ó tán lẹ́nu lónìí ni o, ó sì kù níkùn. Ẹ wò ó, ẹ mọ̀ yà ládà nìkan jẹ́ o, ẹ máa share rẹ̀, ẹ máa pín kárí ilé, ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé nǹkan ń bẹ, ìtàn sì wà. Lórí ètò yìí, lórí iléeṣẹ́ yìí, ẹ máa darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí tiwa ni.
ní gbogbo ìgbà náà la sì máa mú oríṣiríṣi ètò kan ọ̀jọ̀kan wá sí ojú ìwòran yín. Ẹ̀yin ẹ sá máa share rẹ̀ kẹ̀sì máa like rẹ̀. A lọ lónìí, a tún padà wá lọ́sẹ̀ tí ń bọ̀. Ògúnníran Ọlátúndé ìlórúkọ tèmi. Ká tó lọ ẹ jẹ́ á fẹsẹ̀ rájò. Àìlá ọmọ báwo rẹ ní gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́ ni ebi kì í bá tún dọjọ́ alẹ́ o. Abẹ́rẹ́ pàdé ojú òkun. Ebi kì í bá tún dọjọ́ alẹ́. Abẹ́rẹ́ pàdé ojú òkun. Àìlágbádé owó kárí eré là. Ilẹ̀ tí a rí yẹ òun ló ń bàṣírí òkun tọ́mọdé tàgbà ẹ̀wọ̀n náà bá ní kí lájẹ́. Ebi kì í pagún dọjọ́ alẹ́. Ebi ò ní pa yín, ebi ò ní pè mí náà. Títí ọjọ́ mẹ́jọ tá a tún láǹfààní látún ti ríra wa ká tún sọ ìtàn akọni mìíràn. Ire báyìí lójú owó rí, ire lójú wọ́mọ rí o, ire o, ó dàbọ̀.